Mo kí gbogbo wa nílùú Ògbómọ̀ṣọ́. Ó bẹ̀rẹ̀ látòrí bàbá wa ọba Afọlábí Ọláoyè Ọládùnní Gáǹdì Òròmọgẹ̀gẹ̀ kẹta. Kádé ọpẹ́ lórí bàbá, kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀, káwọn ẹ̀sìn ọba kan ọjẹ́ pípẹ́. Àtọrọ ẹ̀mí gígùn pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàáfíà fún yín bàbá. Ìlú Ògbómọ̀ṣọ́ ò ní dàrú. Ogun ò ní wọ̀lú Ògbómọ̀ṣọ́ o. Àní rí já ẹ̀sìn, àní rí wàhálà ẹ̀sìn, àní rogun Boko Haram, àní rogun ajínigbé nílùú Ògbómọ̀ṣọ́. Mo kí gbogbo àwọn àjòyè pátápátá látòkè délẹ̀. Mo kí gbogbo àwa mùsùlùmí, àwa kìrìsìtẹ́nì àtàwọn oníṣẹ̀ṣe. Mo kí gbogbo àwọn onílé nílùú Ògbómọ̀ṣọ́. Mo kí gbogbo àwọn àlejò. Ilé wa ọ̀nà wa kò ní bàjẹ́, ìjẹmímu wa kò ní nira. Àsìkò yìí dàbí nǹkan o, ọ̀wọ̀ bó tilẹ̀ òkú le tó, Ọlọ́run jẹ́ kó lè mọ́ wa. Àdúrà wa máa gbà. Fídíò yìí alẹ́ ni mo fẹ́ ṣe fídíò tẹ́lẹ̀, but fídíò yìí mo fi ní kí n sáré wá, kí n wá ní ẹ̀nàna rẹ̀. Ó nídìí kan tàbí méjì tó fẹ́ ṣe. Àwọn kan ló ń jàyàn ọ̀rọ̀ ni wọ́n ń sọ tí wọn ò rí ìdí rẹ̀ dáadáa. Wọ́n á gbá wájú ọ̀dọ̀ mi kọjá níbi tèmi wà, wọ́n ń jàyàn ọ̀rọ̀ yẹn wípé àní bàbá wa Ṣọ̀ún àti ẹ̀dísọ́ àrí pé bàbá wa Ṣọ̀ún gan. Wọ́n lẹ́nìkan fẹ́ wó mọ́ṣáláṣí ọjà Àgbò Ògbómọ̀ṣọ́ tó fẹ́ fi kọ́ ilé òòṣà. Wọ́n sọ pé Ọlọ́run nígbà fún o, kíní kan ò ní ṣe, kíní kan ò ní ṣe. Mùsùlùmí ni gbogbo wọn. Wọ́n á sọ kọjá níwájú stúdíò tèmi. Mo wá fi wọ́n lára balẹ̀, mo jẹ́ kí n rí kókó ọ̀rọ̀ tí wọ́n ń sọ. Kókó ọ̀rọ̀ tí wọ́n ń sọ náà nìyẹn wípé abẹ́ẹ̀rí pé kò dáa ni kéèyàn owó sùn pé òun ò nífẹ̀ẹ́ mùsùlùmí kó wá fẹ́ wó mọ́ṣáláṣí kó fẹ́ fi kọ́ ilé òòṣà. Ibẹ̀ mo ti wá kí wọn. Wọ́n dá mi lóhùn. Ibẹ̀ mo ti wá ní bí wọ́n pé ẹjọ́ sí mo lè dá sí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ yẹn. Àwọn ní kò sí tó bá dé ńbẹ̀ pé mo lè dá sí. Mo máa fi ń yé wọn wípé bí wọ́n ṣe ń sọ yẹn nǹkan lórí. Ọ̀rọ̀ yẹn èmi náà ń dá sí lórí YouTube. À ń sọ̀rọ̀ lé lórí adẹ́ǹbẹ̀ Ọlọ́run ọba kí ó bá wa fìdí òtítọ́ kó fi múlẹ̀. Ìdí òdodo k'Ọlọ́run kó fi múlẹ̀. K'Ọlọ́run kó fojú àwọn onímọ̀náfìkì, àwọn oníkèéta, àwọn tó fẹ́ dá l'Ógbómọ̀ṣọ́ gangan rú t'Ọlọ́run ní gbà fún wọn. K'Ọlọ́run kó fojú wọn hàn. Àwa ń rọ̀ wọ́n ni kí wọ́n lè túbá. À ń bẹ̀ wọ́n, à ń rọ̀ wọ́n kí wọ́n ó túbá lọ́wọ́ Ọlọ́run, kí wọ́n túbá lọ́wọ́ àwọn tí wọ́n ṣẹ̀ káàkiri. Ìyàwó oyè tí èsì tí wọn kún fi kalẹ̀. So wọ́n á bí mi pé oyè wo mọ́ ni àà. Ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ lórí pé ẹnìkan fẹ́ wó mọ́ṣáláṣí, ó fẹ́ fi kọ́lé òòṣà. Ó yẹ kẹ́ ẹ gbọ́ díẹ̀ dáadáa. Wọ́n á lẹ́nu tí àwọn gbọ́ níbẹ̀ nìyẹn. Ìyá sọ wípé èèyàn máa ń ṣèwádìí ọ̀rọ̀ dáadáa ni. Bí èmi ò blame yín, ní tẹ́ gbọ́ náà lẹ́ ń sọ̀rọ̀ lé lórí. Ṣùgbọ́n bó ṣe rí gangan tí wọn ò bá kánjú kí n sídìí ọ̀rọ̀ hàn wọ́n. Tàbí kí n fún wọn ní channel mi pé kí wọ́n lọ wò ó. Kí n fa àwọn channel kọ̀ọ̀kan kí n fún wọn. Kí wọ́n lọ wò ó. Tí wọ́n bá lọ wò àwọn fídíò tí wọ́n bá pàdé ńbẹ̀, wọn ó rí òtítọ́ ọ̀rọ̀. Wọ́n á ní kí n continue kí n máa bọ́rọ̀ lọ. Mo fi wá ń sọ fún wa wípé kí wọ́n kọ́kọ́ túbá lọ́wọ́ Ọlọ́run. Kí wọ́n túbá lọ́wọ́ Ọlọ́run fọ́rọ̀ tí wọ́n ti sọ. Wọ́n dẹ̀ túbá fọ́lọ́run k'Ọlọ́run kó dáríjà wọn. Kọ́dọ̀ kan fọ́ gbá ẹnu ẹ̀ pé k'Ọlọ́run má jẹ́ wọn fẹnu kọ, k'Ọlọ́run má jẹ́ wọn fẹnu ṣiṣẹ́ o. Àlámì àṣẹ. N tó ń ṣẹlẹ̀ gangan ó ní wípé Lèmọ́mù Àgbà Yunus Taliat, àwọn ìdílé tí ó lóun ti wá, ìdílé Ayílára, tó lóun jáde wá láti bẹ̀ láti wá joyè Lèmọ́mù Àgbà nílùú Ògbómọ̀ṣọ́. Àwọn ìdílé yẹn ni wípé ọ̀rọ̀ rẹ̀ rújú pé àwọn ò rò pé ọmọ bíbí inú ilé àwọn ni pẹ̀lú ohun tó ti fẹnu ara rẹ̀ sọ, pẹ̀lú táwọn ti rí. Dó àwọn náà làwọn mú lọ bẹ̀ láti lọ jọba, láti lọ jẹ chief imam lọ́dọ̀ bàbá wa Jímọ̀ ọba Jagungbadé kẹta. So kí bàbá ó dẹ̀ tó kú náà làwọn ọ̀rọ̀ kan ti wú jáde, làwọn ti rí di ọ̀rọ̀ yìí pé àṣìyàn Lèmọ́mù lélẹ́yìí. Lẹ́tà táwọn mú lọ kún fi gbà á gẹ́gẹ́ bí ọmọ ilé Ayílára. Àwọn ti lọ yọ lẹ́tà ń kó ń bẹ, àwọn ti fún wọn ní òmíì wípé kì í sọmọ àwọn. Therefore, Lèmọ́mù yìí gangan ni ló gbé ọ̀rọ̀ awuyewuye oyè Lèmọ́mù Àgbà gbogbo tó ń lọ lórí rẹ̀, òun ló gbé sórí íńtánẹ́ẹ̀tì. Then àṣẹ tí wọ́n pa fún wípé kó padà sílé, kó lọ sẹ́tú ọ̀rọ̀ pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀. Tán bá sẹ́tú ọ̀rọ̀ tán, kó lórí ẹbí ó mú padà wá sí
ààfin kó máa bá oyè rẹ̀ lọ, kó mú gbogbo àwọn àdéhùn yẹn ṣẹ. Then àwọn nǹkan tí ó wá rí bẹ́ẹ̀ ni wọ́n ń gbé jáde. Kódà mo lọ́rọ̀ tí wọ́n sọ yìí pé wọ́n fẹ́ wó mọ́sálásí fi kọ́lé òòṣà, wọ́n ní bàbá gan láwọn ti rí lórí Facebook. Wọ́n láwọn gan fojú ara wọn rí pé irú èèmọ̀ wo leléyìí, irú àjàgà wo leléyìí, ntí èèyàn ò sọ, ntí èèyàn ò ṣe, ntí èèyàn ò sì ní láníyàn ká dẹ̀ lọ fíìmù pé ntí èèyàn ní lọ́kàn láti fẹ́ ṣe ni. ń ló mú kí bàbá wa sọ ohun tìlú Ògbómọ̀ṣọ́, bàbá wa Ọba Fọlábí Ọláoyè Ghandi Olúmọgẹ́gẹ́ kẹta, kí wọ́n fi kó àwọn olóyè lẹ́yìn láti lọ ṣàbẹ̀wò síbi tí wọ́n kó blocks náà ti fẹ́ kọ́ shops lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí, kó tó di pé wọ́n bá àwọn ọ̀dọ́ ń bẹ̀, táwọn ọ̀dọ́ fi takò wọ́n tó dàbí ẹni pé wọ́n ń lẹ àwọn tó tẹ̀lé bàbá lóko, ká má pè wọ́n lẹ bàbá lóko. Ìwà àárín yẹn ni wọ́n fi ń tàkọ̀rọ̀sọ pẹ̀lú bàbá, ni wọ́n fi ń gbé bánà sókè wípé we no go gree, àwọn ò ní faramọ́ kí bàbá kọ́ ṣọ́ọ̀bù síbẹ̀ yẹn. So ara àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé ní ẹbí tí wọ́n fẹ́ kọ́ ṣọ́ọ̀bù sí, ẹnìkan ló fẹ́ jẹ oyè. Bàbá wa ní sẹ̀ táwọn fi gba millions of naira sápò pé nìyẹn fẹ́ joyè, kó ṣèwúyè kó ṣe gbogbo ẹ̀, káwọn ó wo ibi tí ó bá kù díẹ̀ káàtó láàrin ìlú, káwọn fowó yẹn tún ibẹ̀ ṣe. Ni làwọn fi ronú kan ibẹ̀ yẹn. Pàápàá jùlọ ọ̀nà yẹn jẹ́bi táwọn máa ń gbà kọjá ní gbogbo ìgbà. Gbogbo àwọn tó ní ṣọ́ọ̀bù ń bẹ̀ wọ́n máa ń jáde, wọ́n máa ń ṣàpọ́nlé fáwọn gbogbo ìgbà. Kí làwọn lè fi sẹ̀san fún wọn? Kí làwọn lè fi mú wọn gẹ́gẹ́ bí ẹni tí káwọn lè fi múra àwọn gẹ́gẹ́ bí ẹni tó mú oore sí wọn, ẹ sì máa ń ṣàpọ́nlé fáwọn. Làwọn fi rò pé kí wọ́n tún àwọn ṣọ́ọ̀bù yẹn kọ́. Tẹ́ bá dẹ̀ wo fídíò ṣọ́ọ̀bù yẹn náà ló tẹ́lẹ̀ pé gbogbo páànù ẹ̀ gan afẹ́fẹ́ gbémì lọ gan bá fẹ́fẹ́ bá pọ̀. So àwọn ṣọ́ọ̀bù yẹn ti gbó. So tẹ́ bá dẹ̀ tún ṣe sí modern shops, so kódà tó bá jẹ́ pé lè ilẹ̀ ní tẹ́lẹ̀ tẹ́ sún ṣọ́ọ̀bù díẹ̀ wọ́n sọ di upstairs, ẹ rí i pé oore ọ̀fẹ́ á tún wà fún àwọn àmì náà láti tún ti rẹ́ǹtì ṣọ́ọ̀bù níbẹ̀ kó tún pọ̀ sí. Bó jẹ́ pé dèdè bó ṣe wà náà ni wọ́n bá ṣe é ni, a rí i wípé àwọn tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ náà máa padà sí ibẹ̀, kò sí kó máa gbé fáwọn míì. So tó wá wò dáadáa, a wá rí i wípé Lèmọ́mù àgbà Lèmọ́mù Yunus Taliat òun gangan ló ní wàhálà, oníjẹ̀gbọ̀n, onífìtínà, torí wípé àwọn ọ̀dọ́ tó tako bàbá wípé wọn ò gbọdọ̀ kọ́ ṣọ́ọ̀bù síbẹ̀, àwọn àtàwọn àgbàlagbà tí ń bẹ láàrin wọn, kásápá àwọn tó wà lẹ́yìn rẹ̀, wọn kàn bọ́ dárúkọ ọ̀dọ́ ní àgbàlagbà náà ń bẹ lára wọn. So àwọn yẹn ni wọ́n ń lò láti tako bàbá. Pàápàá jùlọ Alhaji Masuru Bàbá Èjìdé, òun ló jẹ́ bàbá àṣàlẹ̀ fún Yunusa. So àárín yẹn òun wá ló yẹ ká gbéyẹ̀wò yìí pé àwọn tí ń dà lúrú gangan tí ó fẹ́ kí ìlú ó tò, onígun Lèmọ́mù gangan tó ń wá ń polongo, tí ń rán àwọn ọmọ yẹn lábẹ́rẹ́ láti jẹ́ pé ká máa ṣe ìgbésẹ̀ tí ò tọ́ sápèrè sọ̀hún, láti máa ṣe ìgbésẹ̀ tí ò dá sí bàbá wa Ọba Fọlábí Ọláoyè Ghandi Olúmọgẹ́gẹ́ kẹta, torí pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Ṣé mo wá fẹ́ ká wo fídíò kan, máa fi fídíò kan hàn yín tí a tún sọ díẹ̀ nípa Lèmọ́mù àgbà, bẹ́ẹ̀ ni pẹ̀lú àwọn ìwà àgàbàgebè tí wọ́n ń hù nínú Ògbómọ̀ṣọ́. Màá fi fídíò kan hàn wá, mo fẹ́ ká wò ká tó fi kẹ́kọ̀ọ́ ńbẹ̀. Ẹ jẹ́ ká lọ, kò síbi téèyàn ti lè kẹ́kọ̀ọ́ náà. Gbogbo wa wípé a kú àsìkò yìí, a kú bí ojú ọjọ́ bó bá ti ṣe rí ní ọ̀dọ̀ yín níbi yìí tí ẹ bá wà. Mo fẹ́ gbìyànjú láti pé kí n tún àwọn àlàyé kéékèèké kan ṣe fún wa lórí àwọn tẹ̀rí tó ń jáde tó ń trend kálẹ̀ káàkiri. Ẹnìkan ló bí Yunusa, ẹnìkan kọ́ ló bí Yunusa, ẹnìkan ló ṣe kíní, ẹnìkan kọ́ ló ṣe yẹn. Mo kàn fẹ́ kẹ́jẹ́ ká jọ lọ rí mọ̀ wípé it's a very good tactical way of the ways they are living. And that is part of their own life, and ó dẹ̀ ti mọ́ wọn lára bí wọ́n ṣe ń live. Òpùrọ́ ni wọ́n, nǹkan sì jogún nìyẹn níbi irọ́. Ṣé ní ìsìn pẹ̀lú ìwọ̀nba tí èmi pẹ̀lú ìtàjọ́ orí tó ń yípo nígboro ní ìsìn, eléwo wá ní àdàlúrú báyìí?
ṣé àwọn tí wọn ò fẹ́ kó bàjẹ́ náà la dàlúrú ni àbí àwọn tán kún irọ́ lọ́wọ́ láti pé kí ìlú ó bàjẹ́. A rí fídíò ìyá tó pera rẹ̀ ní Amdalat tí ń pera rẹ̀ lọ́mọ nílé ayé lára. Èmi ò bá jiyàn o, bùtà àwọn tó nílé ní wọn mọ́, mo dẹ̀ ṣèwádìí. Èyàn ayé lára ẹ mọ́ pa àwọn èèyàn jẹ̀bi wájú Ọlọ́run Ọba. Ẹgbọ́n mo bàbá yín tó ṣe nǹkan tó dùn yín, ẹ fẹ́ ṣàtúnṣe lórí rẹ̀. This is orin tí mo ti kọ́ tipẹ́ láti pé káwọn bá jẹ̀bi ọ̀rọ̀, káwọn èèyàn kó wọ́n bá jẹ̀bi. Kí ló tẹ̀yìn rẹ̀ wá? Irọ́ là ń padà ń bá bẹ̀ níbi ọ̀rọ̀ Yunusa. I understand wípé àwọn kan náà ni wọ́n máa kún lọ́wọ́ láti pé kó máa ṣe nǹkan tó ń ṣe yìí. Àwọn abira wa léèrè pé láàrin wọn sọ́dọ̀ Ọlọ́run Ọba láàrin ọkàn wọn ẹ dákun ṣe Ọlọ́run náà nílé. Kí ni nǹkan tí wọ́n ń fi ọkàn sí láti pé wọ́n fẹ́ gbà lérò pé làwọn fẹ́ jẹ lérè lórí tí ìlú Ògbómọ̀ṣọ́ bá dàgbò? Mo pariwo tí ẹ dákun ẹ jẹ́ ká ṣọ́ra wọ́n fẹ́ kí ìtàjẹ̀sílẹ̀ kó wáyé gbogbo ààyè gbogbo ọ̀nà náà ti fi sún náà ti fi kìbọ̀ tí ó fi dògùn tá à ń paná rẹ̀ lábẹ́nú. Yes, à ń paná rẹ̀ ni tá a bá paná rẹ̀ tó wáyé pé bí wọ́n ṣe ń ráwọn èèyàn sí wáyé pé kán lọ rí bá wájà kán lọ ṣe kí nínú ìgbà táwọn náà bá bínú táwọn náà bá náà ká jáde ní tó bá dá náà ni ó dá ṣé lóò ní ti dàrú. Àwọn ẹlòmíín jáde lọ́dọ̀ tí wọn láti pé wọ́n fẹ́ ṣe nǹkan tán fẹ́ ṣe wọn àwọn gan fúnra ara wọn kì í ṣe pé wọ́n rán wọn níṣẹ́ tán ṣe ni. Kì í pé ẹnìkan kan ló rán wọn níṣẹ́ iṣẹ́ tí wọ́n ṣe. Ìfẹ́ inú bẹ́nu nǹkan tí wọ́n wù. Kálukú ló ní motive tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lórí nǹkan tó wà nílẹ̀. Wọ́n introduce Ìbejì, wọ́n sì introduce Ìdòwú. Ó dàbẹ̀ pé wọ́n sọ súná mọ́mọ́. Bí Táyé lòun ni bí Kẹ́hìndé ní àwọn ọmọ. Àmọ́ Ìdòwú. Àwọn náà sì wo mú wọn, ó dàbẹ̀ pé mú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà pẹ̀lú ìyá náà mú gbogbo wọn pẹ̀lú tí Yunusa ó ṣe déédéé gẹ́gẹ́ bí ìyá wa Kaola ti ṣe bí. Bí tẹ bá ti wo mú wọn ẹbí mú yẹn gẹ́lẹ́ tì mọ́ pé bí ni wọ́n. Wọ́n jọra láti bí mú. Subhanallah. Irọ́ sí wá balẹ̀ gbin kalẹ̀ tó fìdí múlẹ̀ báyìí. Now, Yunusa sọ wípé òun ò lè gbé orúkọ fámílì òun ò lè gbé ìtàn fámílì òun wá sórí social media. Ọjọ́ tó kọ́kọ́ wọlé lórí social media ló ti bẹ̀rẹ̀. Ní ìsìn wọn ní kò lè wọ social media. Ìyàwó Mùsùlùmí tàbí bó nǹkan kan tó kọ́ pera rẹ̀ nígbà wọn fi lọ rí sí mọ́sálásí àbí wọn fi lọ rí ìwé ìmọ̀ ìwádà wà ní kódà pé wọ́n sí mọ́sálásí náà wíwé wà ní fún ìmọ̀ wọn tó sọ̀rọ̀ jáde tó rẹ́ bí àwọn ní Yunusa ìtàn ò tí bẹ̀rẹ̀ sí máa jáde ńbẹ̀ yẹn. That is after 2 days tóun náà ti sọ fáwọn tó jẹ́ bí wọn pé òun gan náà mọ̀ wọ́n gbé wá ni àmọ́ tó ń fẹ́ gbà lòun gbà tó kọ̀ sí tó ti sọ fáwọn tó súnmọ́. Ṣé bẹ́ẹ̀ ni ìbẹ̀rù Ọlọ́run sì jìnnà sáwọn èèyàn lọ́kàn wọn báyìí? Then we now see Amdalat tó náà jáde. And mo dẹ̀ gbọ́ from reliable source wípé àgbàlagbà lọ́kọ rẹ̀ is a professor. Bí mo ṣe gbọ́ o. This is a clear indication pé obìnrin yìí kò gbọ́ tọkọ rẹ̀. I don't think this man with nǹkan tó kà nínú ìwé yóò jẹ́ ká mú orúkọ family òun kan jòbí táìsì ẹ̀ báyìí. Àwọn tí wọn kàwé gan wọn ò gbà kí family àwọn ọmọ ṣèlú kan kọ́ máa ṣèlú iṣẹ́ báyìí. Iṣẹ́ tó lè borúkọ tó lè bá orúkọ òdílé jẹ́ reputations wọn tí ó bàjẹ́ pátápátá. And to buy the shit without the consent of the husband would show how much disciplined she is.
tí ò bá dẹ̀ ṣe tó pé pẹ̀lú consent ọkọ náà ló fi ṣe ó fọwọ́ ara rẹ̀ bà future àwọn ọmọ rẹ̀ jẹ́ pẹ̀lú history táwọn èèyàn mọ̀ sọ pẹ̀lú nǹkan tán pàtíkì because ọ̀rọ̀ wàhálà Yunusa ọmọlé ni ọmọlé kọ́ ọ̀rọ̀ rẹ̀ ti pọ̀ débi pé kò sí ọgbọ́n tí wọ́n lè dá tí wọ́n ò ní búra tẹ́ ẹ bá lẹ́ ò ní búra sọ́dọ̀ wa directly ẹ ó lọ rí búra ní kóòtù ẹ ní pé kúránì àbí ẹ affirm kí ló fi yàtọ̀ you are going to affirm and by the time you stand to say you want to affirm adájọ́ gan náà ti mọ̀ pé eléyìí òpùrọ́ ni torí every good Muslim tó bá kọ́ fẹ́ búra lórí nǹkan báyìí ọkàn rẹ̀ mọ́ báyìí ó sáré gbé kúránì pé I'm ready mo fọlọ́ ọba búra kúránì ni mo fi búra bọ́tọ́ wá ti lè polówó bá fẹ́ affirm even látọ̀dọ̀ adájọ́ gan wọ́n ti mọ̀ pé lágbájá is fake nígbà tí àwọn odidile ìmáàmù bá sọ pé àwọn ò tí believe nínú kúránì àwọn fẹ́ ṣe affirmation ní afẹ́ ṣe ní court ǹjẹ́ ẹ mọ implications àwọn nǹkan tẹ́ ń ṣe lọ́wọ́ ẹ tí ìlú wípé ẹ ti ń fi kíní ìfi bọ́jọ́ ọ̀la àwọn ọmọ jẹ́ if they are grown up enough and they are matured enough ẹ̀rù páwọn èèyàn lẹ́nu ìgbà tẹ́ ṣe ẹ̀rù páwọn èèyàn mọ̀ ṣàdúrà fún wọn àwọn tó bá fẹ́ mọ báwọn ọmọ yẹn ṣeré ní ìsìnkú mọ̀ bá wọn ṣeré pẹ̀lú àwàdà ni èlù mọ̀mọ́ yín gbà bàbá náà ti jẹ́ nú ẹ ti yọ lọ́rùn ẹ ti yọ ní kíní tí orí Ọlọ́run bá wá dé báyìí láàrin ìsìn sọ́la àbọ̀tún àti kò sí tọ́lọ̀ bó lè ṣe wọn á ní èrè tẹ́ jẹ níbi tẹ́ ṣe yìí nìyẹn ẹ mọ̀ wọ́n bí wọn ẹ mọ̀ dá wọn lóhùn àwọn náà mọ̀ wo fídíò wọn nígbà tó wó délẹ̀ táwọn ò jẹ́ ká gbọ́ wọn ò sì ní mọ̀ pé ibẹ̀ kọ́ lẹ́gbẹ́ ti dìde kí ni tó tún kù tẹ̀ ń wá ẹ̀sán tó kù tẹ̀ tó ń wá wájú Ọlọ́run bá tó lọ́wọ́ bá sọ fún pé òun ò ní lọ́wọ́ ọ̀dọ̀ ẹ̀dá lẹ́gbẹ́ ti lè rí nídìí èyí àfikẹ́ parọ́ tó pé tẹ́lẹ̀ bá débi tẹ́lẹ̀ fẹ́ dé à ń bẹ̀yìn ni Ọlọ́run ní jẹ́ kẹ́ gba orúkọ bú èmi ò sọ pé dandan kẹ́ rí tíráàkì gbé ẹ̀ńtà àsọ bẹ́ẹ̀ mọ́ nínú ilé padà túrú kẹgbẹ́ ní tẹ́ ń bá wíkọ́ yẹn tẹ́ fọkàn sí kọ́ yẹn ọ̀tọ̀ ní tọ́líàtì tẹ́ fọkàn sí tọ́líàtì ọ̀tọ̀ ní bó ṣeré lánàá wọn ni wọ́n ṣe mítìn ní Ayélára ní Kaduna náà pẹ̀lú bọ́lọ̀ ṣe bòyí láṣẹ ibẹ̀ ṣe rí ẹ ti jọbẹ̀ ẹ̀kẹ́ ń bẹ fún yín ẹ̀rọ̀rùn bó ṣe kì ẹ̀ ló ọkọ̀ tẹ́ fi lọ sí Kaduna láti Zaria láti lọ rí attend the meeting in family ìbọn náà tó ti rí àwọn méjì tán gbé jáde yìí say Badagry, you can just see how desperate these people are from the north to the west. Abise Kaduna náà ni gbogbo wọn wà. Ṣé Kaduna náà ni gbogbo wọn wà láti jọ ìdùnnú fi létí yọjú. Gbogbo wọn náà dẹ̀ ń wo bí brother wọn ti trend online bí ṣe ń bú àwọn èèyàn kálẹ̀ káàkiri tí bí ṣe ń bú àwọn aláàánú rẹ̀. Ọlọ́run mú yín, wọ́n kò yín mérò. Ẹ wà mọ́ sọ ní tẹ́ bá fojú jọ ní ilé Ayélára àbí gbogbo yín náà la ilaha illallah Rasulullah sallallahu alaihi ọmọ ní dá fòkúrọ̀ o bàbá bí wọn mẹ́ẹ̀ẹ́dógún bí gbogbo yín dànù ẹ̀yìn yòókù náà tó sí lójú kan náà èyí tó wá wà náà tó lórí gbẹ́tọ̀ ẹlọ́tọ̀ gbé dání ẹ̀yìn náà wá dé wá forí pa wọn láti jọ náà wá lè sọ̀rọ̀ nígbà tó wá ti di pé kò ṣeé ṣe mú dídí dandan yóò lọ rọgbọ́n dá sí Yunusa ti lọ náà time date and how is it going to happen in mi ò lè ti sọ àmọ́ pé lílọ no Yunusa ti lọ bijai Muhammad Rasulullah sallallahu alaihi wasallam gbogbo àlàáfíà kankan bá wa nílùú kò sí bí tó gbé di ṣe báyìí pé àlàáfíà tà ní nílùú it's not there ṣe yẹn la fẹ́ jókòó tí so ẹ̀yin yẹn wa mo ti sọ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà wípé òpùrọ́ lọmọkùnrin yìí that is an imposter mi ò lè níyé sọ ìgbàgbọ́ wa láàyò kúrò níbẹ̀ ó kù sọ́wọ́ àwọn rọ́bítà ó sì kù sọ́wọ́ ìjọba torí kíní kan dá ìmí lójú wípé Yunusa ò ní fẹ̀yìn wọ́nlẹ̀ kò sì ní fojú balẹ̀ ẹjọ́
àṣàṣì tó yẹ kẹ́ kọ́kọ́ lórí mọ́ ṣàníyàn láti pé kọ́mọ Ògbómọ̀ṣọ́ pátápátá kan lè bá gbàgbé pé Yínúsà ọmọ ìlú ẹjọ́ not me o ẹ má fi tèmi kun un torí mi ò ní gbọ́ wa èmi gan àkàndá ni mí ẹ forí rù nítorí kẹ́kẹ́ mọ́ rú jáàní sí ni pé kò tí ì bá débi pé kí n kú ni o ẹ ti bá débi pé àwọn tẹ́ ń fẹ́ pé kí n rọ lápá ẹ mú sáà ti bẹ̀rẹ̀ sí rọ lápá nínú àwọn èèyàn yín á di early stage ẹ̀ ń tọ́lọ̀ ìdíbà ń gbẹ́bọ̀ kò tí ì recover di bá ṣe sọ̀rọ̀ yìí. I don't care hearsay náà ní gbogbo àbí ok ọ̀bọ̀ dáwọ́ òkè ọ̀hún táwọn náà tán nínú ọ̀rá ń tajà wọn jẹ́jẹ́ wọn ní kọ́ wá kí àwọn fún birthday jọ́kejì àbí jọ́kẹta wọ́n á arrest wọn lórí ọjà tí wọ́n ń tà tí wọ́n fi nǹkan bí almost 1 million naira fi gbára wọn lẹ̀ business tó ti mẹ́yìn wà lẹ̀ olórí ọ̀dọ́ ọ́fíìsì ti di meeting center ìkàlùkọ́ wa sọ kí ló gbọ́ kí ló rí ló kù mo rí nǹkan kan tà mọ́ ní ìsìn irọ́ ló kù tán jọ ń jókòó jẹ tán jọ ń pa fúnra wọn bọ́lá ọba ta ẹ̀fẹ́ rí ìkìsọba alábòsí. So in this case Yínúsà tán ní kó wá ṣe tó ní kí ní ọmọ òun wá mọ̀ ṣe tó ní ṣe lọ́wọ́ báyìí nísìnyí gbogbo ẹ̀yin tẹ́ ń ya picture ọ̀ràn most especially that lady you see tí wọ́n mọ méjì ló nǹkan kan èmi ti bá pàdé lórí Facebook mo ti bá pàdé lórí Facebook kódà mo ti rán èèyàn sí tán ti pè nínú ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n fẹ́ ra bàtà wọ́n fẹ́ ra kíní wọ́n fẹ́ ra kíní so èmi kàn ń bẹ̀ wá wípé nígbà táwọn fi ń ṣàwọn findings ẹ̀ kiri àwòpá ò ṣe àmì ìtọ́nà wọn bá fi mọ̀ wá apariwo rẹ̀ jáde nígbà náà àwọn èèyàn la sọ nígbà náà mo ní mo discover pé Yínúsà ń jẹ́ Àlàmú wàláì ẹni tó bá lè rántí dáadáa ọ̀rẹ́ mi kan bẹ́ẹ̀ tó yẹ pé ló kọ́ ni wọ́n gbàgbà tí mo máa fi ṣe ẹ̀yẹ pé àbúrò rẹ̀ ń jẹ́ Àlàmú lásìkò gbà náà nínú fóònù mi tí wọ́n gbé báyìí mo screenshot àwọn tó jọ wà tí wọ́n ń kì í jọ bẹ́ẹ̀dẹ̀ rẹ̀ àti Àlàmú àti Àrẹ̀mú sí kò fẹ́ jọra wọn báyìí nísìn tọ́lé àtọ́ Àrẹ̀mú yẹn orúkọ tán fi síyà yẹn lẹ́nu ni so Àrẹ̀mú má Làmú ẹ rí i pé ó ti fẹ́ jọra wọn nígbà tí ṣe ń wí nǹkan tí mo kàn fẹ́ kẹ́jẹ́ kálọ̀rí mọ̀ ní pé irọ́ la jókòó tì àbòsí tá à ń ṣe láàrin ara wa nílùú lójú ká dìwò yìí ẹ̀yin èèyàn wa nílé lóko àti lẹ́yìn odi a ó padà pe àwọn orúkọ kan jáde tẹ́ ó bá wa bẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ tó Ògbómọ̀ṣọ́ bá ṣẹ̀ wọ́n ká ṣàforíjì fún Ògbómọ̀ṣọ́ kájẹ́ ká rọ́nà lọ pẹ̀lú tó wà lẹ́yìn kájẹ́ ká yanjú rẹ̀ meanwhile ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́ ó jẹ́rú àwa yìí lógún so bringing government close to ourselves a ó bẹ̀rẹ̀ sí mọ́ sọ̀rọ̀ nípa rẹ̀ gbogbo àwọn ọmọ oníjàgídíjàgan tó wà nílùú tó ń kó àwọn kan bẹ tó yẹ kó wọ́n kó àwọn ọmọ ọlọ́mọ sábẹ́ tí wọ́n fi wọ́n ṣe ọjà slave trading tí wọ́n fi wọ́n tajà nígboro wọ́n bá wọn fi wọ́n ta pàrágà nkankan a ó sọ̀rọ̀ nípa rẹ̀ tó bá gba kálọ̀rí fídíò wọn a ó gbé fáyé tí wọ́n rí ṣùgbọ́n pẹ̀lú ògo Ọlọ́run mú aṣọ wa pé àwọn authority tó bá wà in charge àdìsítán láti pè wọ́n láti mọ bá ọ̀kan sí méjì nínú wọn sọ̀rọ̀ láti pé kí wọ́n bá wa ṣe ìgbésẹ̀ lórí rẹ̀ láti pé ìwà àbàjẹ́ tó wà nílùú Ògbómọ̀ṣọ́ tó fẹ́ mọ ẹgbẹ́ sínú àwọn ọmọ kéékèèké ní ọkàn láti sìn ká mọ̀ bá dàgbà sínú rẹ̀ so a fi lè rí ibi contain rẹ̀ àwọn tó bá sì kọ́ àwọn ọmọ jọ láti pé kí wọ́n fi ṣe wà àbàjẹ́ nínú ìlú irú tí ìjọba bá wọn ṣe fún wọn ń ṣe fún wọn so nídìí èyí ọ̀rọ̀ Yínúsà pẹ̀lú àwọn fámìlì rẹ̀ season film ni tí ò ṣe wò tán ṣùgbọ́n bá dá ibì kan director pọ́ọ̀sì ẹ̀ yóò dẹ̀ pọ́ǹchì ẹ̀ ìyẹn náà ni ó parí sí. Wassalamu alaikum warahmatullahi ta'ala wabarakatuh.